ó yẹ ẹ̀yin olólùfẹ́ mi ṣe wà ń tòsí ó tún ti happen ẹ wá wo fídíò yìí ẹ̀kọ́ pọ̀ mẹ́ ó lọ fà ó tún padà wá hà ó tún lọ fà ẹ mọ̀ páà ní mẹ́ṣà wa bẹ̀yìn olóríire ẹ̀yin alálùbáríkà ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ wà nínú accord community àtàwọn alálùbáríkà mi tó máa tún padà bá fídíò yìí pàdé ẹ jẹ́ n drop banga yìí fún yín. Kò sórí ọ̀tẹ̀ rárá afẹ́ nìkan o kò sórí ọ̀tẹ̀ rárá afẹ́ nìkan o nígbà kan kì í ṣọ̀tẹ̀ rárá ṣàlẹ̀ yìí kọ̀ǹgbọ̀nà tó bá gbọ́ tán wá rí pọ̀rọ̀ ni fọlọ́gbọ́n ẹni tó létí tó sì ń wúlò fún tí kì í ṣe lásán mò ń forin rán àwọn tèmi létí ọgbọ́n tá ti ń bá bọ̀ ọjọ́ ti pẹ́ adúpẹ́ fẹ́yìn olólùfẹ́ tẹ́ ń pè àwa ní ọ̀bọ̀lọ́hún àṣẹ ẹ̀san òòrè ti gẹ́tì tó bá gbádùn mi kówó lé mi ó wà ńlẹ̀ báńgà wà ńlẹ̀ tó kí tó yẹ kó tó bá jáde báyìí ìtì ni ọmọ broke bùkátà pọ̀ òṣòwò studio jẹ́ ká jọ ta reach out sí mi àwa náà ní nǹkan lórí o wàláì ó yẹn bá dẹ̀ ti dé báyìí àdẹ̀jọ́ máa mọ̀ pàṣẹ ní business ni so ẹ̀kọ́ wà tí mo fẹ́ ká kọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ níbí báyìí ó yẹ kẹ́ mọ̀ pé bossman Saheed Ibile ó wà fún wa wà fún ni olúfimọ́ ni family wa ni bọ́n nítorí pé ara ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ ni pé tó bá ń báyàn jà àbí tí issue kan bá wà ńlẹ̀ má sọ pé kò ní parí mọ́ láéláé ìwọ ọmọlúàbí jà tó bá bínú bọ̀ padà wá tó bá ti pè ẹ́ tó ń sọ sense orí ẹ̀ ó ti get level yẹn tó ẹ rí pé ó lóyà ń sìn nítorí pé ó ṣe normal ẹbí wa tó wà ní olúfimọ́ ó gbé owó ńlá fún ó bàjẹ́ lórí stage pẹ̀lú owó lẹ́yìn ìgbà tí bàbá ti ná bọ́ndù àlàyé tún jẹ́ kó máa yá láyé pé wo 5m lówó mi o àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé máa ẹ wo bàbá olówó táyé kọ́rẹ́nsì náà kéré inú ayé òun náà wà òkè ó gbé dání bàbá honorable ẹ wo bó ṣe ń hustle lórí stage kí ni tiẹ̀ kí ni tiẹ̀ I'm a civil engineer mo yẹn sọ̀rọ̀ yìí adẹ̀ tó ń wọ studio à ń ṣe ẹ mọ̀ má dúró má try ọmọ ọba bó tó á lè 15 naira ẹ kò ní débì kankan ẹni tó ti lówó tó wà òkè ẹ wo bó ṣe ń hustle lórí stage tó ń sweat kódà ara àwọn èèyàn tó ń bu nínú comment pé àdébọ̀ oníbàárà lílé ẹgbẹ́ yẹn ṣe bálabàlá bí agbèrè ayẹyẹ kó máa ṣe owó ń wọlé so ara àwọn ẹ̀kọ́ tó fẹ́ so ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò ó speak a lot kò sí permanent enemy tó bá ti wà ní sẹ́ǹsì àjọ máa ṣe náà ni Saheed Ibile fàlàyé lówó gan owó yẹn pọ̀ gidi gan ẹ ká wo nǹkan tó ṣẹlẹ̀ mẹ́ẹ̀. Saheed Ibile bá fi wọlé fọwọ́pọ̀ àbúrò tiwa Ibile Aláàjì Saheed Aláàjì Saheed láti Aláàjì Saheed Saheed Ibile Saheed ọmọ yìí owó ọ̀dárẹ̀ 1 million lọ́dárẹ̀ kan fún mi wọ́n náà máa ń ṣe fọ́lá ó ní kọ́ pé 1 million fún táyé wọ́n ní ọ̀pá àrùnṣe fọ́lá ọ̀pá àrùnṣe fọ́lá Saheed Ibile ọ̀pá àrùnṣe fọ́lá owó ìpínlẹ̀ lọ́pọ̀ ni owó àrùnṣe fọ́lá rẹ̀ ọ̀pá àrùnṣe fọ́lá wọ́n ní ọ̀pá àrùnṣe fọ́lá ọmọ nílẹ̀ gbogbo nàìjíríà yìí Saheed Ibile gbogbo méjì owó ìbílẹ̀ lọ́tọ̀ ni. máa fún mi ní àfọwọ́ yẹn owó àkáǹtì làbẹ́ àdìsá máa fẹ́ dà alákàǹtì 2 million owó ní sórí àdìsá ọmọ olè 2 million ní o owó ní fúre àdìsá ọ̀kọ́là 2 million ní owó báyìí
fún mi o ọ̀gbẹ́ni àti ajẹ́kọ́ ní ẹ pé ọmọ òde òdìkú ni ó ti sọ sí mi létí o 2 million ní bílẹ̀ fún mi o àbísà 2 million ní bílẹ̀ fún mi o 2 million ní bílẹ̀ fún mi o ẹ̀ ń jà sówó owó fọwọ́ ẹ̀ta bí àbísà 2 million ní bílẹ̀ fún mi o 2 million lọ́jà sáàsì o má sọ pé owó mi ò pé o àbísà 2 million ní bílẹ̀ fún mi o sàyẹ́dì bílẹ̀ 2 million lọ fún mi o àbísà jọ́ ní ọpẹ́ o ní kú ní ọmọ mi bàbá 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 lọ́wọ́ mi ọpẹ́ wọ́n sọ pé wọ́n yọ ṣáàjìsì o màá fọ́ ṣáàjìsì lọ́pọ̀ ní màá fẹ́ ní màá fẹ́ 50,000 owó ṣáàjìsì àbísà 2 million mi ó gbọ́dọ̀ pé ọmọ àríṣe kọ́lá ọmọ àríṣe kọ́lá ọmọ àríṣe kọ́lá ọmọ àríṣe kọ́lá àríṣe kọ́lá ẹ̀gbọ́n o àríṣe kọ́lá ẹ̀gbọ́n o àríṣe kọ́lá ẹ̀gbọ́n o. Gbogbo Nàìjíríà ló máa gbé lóyún 2 million ló fún mi. Ẹ kà á yóò.